أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run a ní ká fi àárọ̀ ìfúnra wa ní àdúrà pàtàkì yìí lórí gbogbo ohunkóhun lórí gbogbo ìṣòro tó bá wù kí ó kojú ẹ̀dá lórí gbogbo ìdààmú lórí gbogbo wàhálà tó bá wù kẹ́dá wà nínú ẹ̀ àdúrà yìí tẹ̀sùnwọ̀n a jẹ́ bí idán ni torí pé àyà Ọlọ́run ni ọ̀rọ̀ Ọlọ́run ni kò sí ìṣòro tó bá wù kíyàn wà ọlọ́mọ ìka rógun ẹ̀wọ̀n ọlọ́mọ ìka rógun accidenti ọlọ́mọ ìka rógun ọlọ́pàá ọlọ́mọ ìka rógun immigration gbogbo ogun àwọn ogun ńláńlá ọlọ́mọ ìka rógun ilé ń jó ọlọ́mọ ìka rógun pé à ń bọ́ sódò ọlọ́mọ ìka rógun wàhálà gbogbo nǹkan tó ń jẹ́ aburú tó ń jẹ́ mùsíbà yányán tó bá ṣẹlẹ̀ sẹ́dá ní point tẹ́dá dẹ̀ sì lágbára láti lè sọ̀rọ̀ bí ọlọ́pàá mú ni especially àwọn tó ń travel bóyá travel wá dé ìlú kan wọ́n á ní immigration ni wọ́n fẹ́ dá padà síbo àbí pé wọ́n lọ́lọ́pàá mú lórí àìmọ̀dí wọ́n fẹ́ tì í mọ́lé ẹ ti mọ orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àbí wàhálà kan sí kejì ṣàṣẹlẹ̀ mo fẹ́ kí gbogbo wa ká lọ mú àdúrà yìí lò confam lèmi sọ fún ẹ o tested okay confam gidi lèmi sọ fún ẹ nípa àdúrà yìí so àdúrà yìí ni pé la ilaha illa anta subhanaka inni kuntu minas solimin ẹ gbọ́ àdúrà náà la ilaha illa anta subhanaka inni kuntu minas solimin ẹ gbọ́ àdúrà náà lẹ́ẹ̀kan sí la ilaha illa anta subhanaka inni kuntu minas solimin àdúrà yìí lágbára débi pé tá bá wí nígbà 100 nígbà 100 ó dáa lè máa ṣe natural láìsí problem but ìgbà àṣòro ló dáa jù kíyàn máa lò ó ń bẹ nínú májẹ̀mú àdúrà yìí tí wàhálà bẹ́ẹ̀lẹ̀ lẹ́ẹ̀kan náà kíyàn bẹ̀rẹ̀ sí ní wí ọlọ́run ká wàhálà náà kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni torí ta ló lo àdúrà yìí anabi Yunus aleyhi salatu wa salam táwọn kírísítẹ́nì ń pè ní Jonah òun ló lo àdúrà yìí nígbà tó bára ẹ̀ nínú ẹja whale ẹja ńlá yányán tínú ẹja dúdú tínú ẹja tútù tí ò mọ nǹkan tó fẹ́ ṣe mọ́ tó ti wà pẹ̀lú ìbẹ̀rù ó ti wà restless ó ti rẹ̀ kò lè gbọ́wọ́ kò lè gbápá ó kàn wò ó pé kíní ni ẹ̀rù ti bà kò sí nǹkan tó lè ṣe mọ́ kò sì séèyàn tó lè ṣàánú ẹ̀ nínú ẹja tó wà nínú ẹja wéèlì tánàbí Yunus alayhi salatu wa salam wà kò sẹ́ni tó lè ṣàánú ẹ̀ kò sẹ́ni tó lè yọ kò sẹ́ni kankan tó rí bẹ́ẹ̀ mọ́ ó wá dájú kọ Ọlọ́run ó padà sọ́dọ̀ Ọlọ́run pé la ilaha illa anta kò sẹ́ni tí sísìn tọ́ sí kò sẹ́ni tó yẹ ká máa forí balẹ̀ fún ìwọ Ọlọ́run ọba ni subhanaka mímọ́ ìwọ Ọlọ́run ọba inni kuntu minas solimin èmi anábì Yunus mo ti ṣàbòsí ìwọ Ọlọ́run ẹ̀kọ́ kan nìyẹn ẹ ká lọ wo gbogbo àwọn ànábì Ọlọ́run pátápátá wọn ò ní ṣàbòsí àmọ́ tí wàhálà kan bá dé bá wọn first thing tí wọ́n á kọ́ ṣe ni pé wọ́n á kọ́ wá forgiveness lọ́dọ̀ Ọlọ́run pé kọ́lọ́n foríjà wọn bóyá nǹkan ti wrong bóyá àwọn ṣe mistake kan ni wọ́n ní kọ́lọ́n ṣàánú àwọn kọ́lọ́n foríjà wọn ni wọ́n á kọ́ sọ but àwa gan wọ́n ní ká máa ṣe stigvaro àlèṣe ẹ ti understand ẹlòmíì ò kí ń mọ̀ pé láti ṣe àforíjì láti tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ó difficult fẹ́ lòmíì kò ríra ẹ̀bí ẹlẹ́ṣẹ̀ ẹ wo àwọn ànábì Ọlọ́run tí wọ́n bá wà nínú difficulty kan wọ́n á kọ́ tọrọ stigvaro ní pé kọ́lọ́run foríjì àwọn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ nǹkan tí wọ́n fẹ́ fọ́lọ́run ẹ dákun ẹ jẹ́ kó mọ́ wa lára ẹ rí i pé nínú àwọn mùkọ́ dímọ̀ àdúrà tó máa ń fún wa ipe tá bá fẹ́ ṣàdúrà lóru tá a jí lóru ẹ rí i pé alhamdulilayi wa ń bẹ la ilaha illallah wa ń bẹ astaghfirullah wa ń bẹ asalatu fana mọ́mọ́ wa ń bẹ wàá kọ́kọ́ tẹ àwọn yẹn síwájú ni kó tó wá béèrè nǹkan kó tó wá lọ sí point àdúrà tó yẹ kó lọ so torí ìdí èyí ẹ jẹ́ ká mú àdúrà yìí máa lò 100 times la ilaha illa anta subhanaka inni kuntu minas solimin 3 days ọjọ́ mẹ́ta lànàbí Yunus lò nínú ẹja àmọ́gbà tó pe Ọlọ́run ó ṣẹ́rí padà sọ́dọ̀ gbogbo ìṣòro tó bá wù kó bá ẹ bó ṣe wù kó gbóná tó ṣẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ wà nábì Adam náà rabbana salamna anfusana wa illam taghfir lana ẹwà náà bí Sulaiman rọ́bì gifrili wa abúlé múlíkàlá yambagilé adimi badi nakantal wahab mélòó àwọn ànábì bẹ́ẹ̀ wọ́n máa kọ́ tọrọ àforíjì wọ́n ṣe wá sọ nǹkan tó obstacle tó bá fèsì wọn wọ́n ṣe wá sọ fọ́lọ́run Ọlọ́run á dẹ̀ pa wọn clear lẹ́sẹ̀kẹsẹ̀ kí ló dé táwa náà lè máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run àforíjì ẹnìkọ̀ọ̀kan wa àdúrà yẹn ká máa ṣe gbogbo ibi tó bá wù kí ìṣòro náà ti wá gbogbo ìṣòro tó bá wù kó bẹ́lẹ̀ lẹ́ẹ̀kan náà kì í ṣe pọ́ńdọ̀la o bóyá ṣòro ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wí la ilaha illa anta subhanaka inni kuntu minas solimin confam lèmi sọ fún ẹ lójú náà ló ti máa dáhùn
lójú náà ni nǹkan yẹn á ti rectify, lójú náà ni kì í ṣe lọ kábọ̀. Ẹ ti understand? Àdúrà wa gbà o, àdúrà wa gbà o fún gbogbo àwa tá a bá dẹ̀ ní tá a máa fẹ́ ṣètọrẹ àánú fáwọn aláìní, fáwọn opó, fáwọn ọmọ òrukàn. Account number ní fáwọn aláìní o 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Àdúrà wa gbà. Ẹ já fi fídíò yìí ká fi ránṣẹ́ sáwọn èèyàn kó àwọn èèyàn lè ṣàǹfààní ń bẹ̀. La ilaha illa anta subhanaka inni kuntu minas salimin 100. Ẹ jẹ́ ká máa ṣe 100. Ó dáa púpọ̀ jù. A lè ṣe ní free time wa. Àbí tá bá ní nǹkan kan tó yẹ pé ìṣòro kan sí kejì tó dojúkọ wa, bá ní nǹkan tá fẹ́ yanjú. Àbáwọn ìṣòro tó máa ń ṣẹlẹ̀ lójijì. Tákùn kàyàn láyà lójijì pé ó yá ẹ lọ fọlọ́pàá mú. Ó yá kíní kan ọ̀rọ̀ tí yóò mọ́wọ́ tí yóò mọ̀dí pé la ilaha illa anta subhanaka inni kuntu minas salimin. Wọ́n kógun bọ̀ wá já ẹni lójú náà tí wọ́n ní wọ́n ti wà lọ́nà, kódà wọ́n ti ń bẹ lẹ́nu ọ̀nà ẹ sọ pé la ilaha illa anta subhanaka inni kuntu minas salimin. Gbogbo nǹkan tó bá jẹ́ ṣòro, gbogbo nǹkan tó bá jẹ́ ìpalára àbí tó jẹ́ wàhálà tó lè lead èèyàn sínú wàhálà, bóyá wọ́n ju ẹ sí kànga ni, anything, la ilaha illa anta subhanaka inni kuntu minas salimin, kó tó wí dórí 100 wàhálà àánú Ọlọ́run. Masalamu wa ila liqai.